Ọ̀ṣun májòbàjẹ́ tó bá fẹ́ ṣe tó bá jẹ́ òrìṣà kó kọrí sí ẹ̀yìn ìlú wọ́n jẹ́ kó mọ̀ pé kò sí tó ń jọ bẹ́ẹ̀ ibi tí ó ti mọ̀ ṣe nǹkan rẹ̀ nìyẹn níwọ̀n ìgbà tí ò bá ti fi ní ẹnikẹ́ni lára. Bàbá Mọ́gàjí àti àwọn àáfàá kan dìde sí pé àwọn ò fẹ́ kí wọ́n ṣe nǹkan tó jẹ́ mọ́ nǹkan ìbílẹ̀ ní agbègbè àwọn. Ọ̀ṣun májòbàjẹ́ tó bá fẹ́ ṣe tó bá jẹ́ òrìṣà kó kọrí sí ẹ̀yìn ìlú wọ́n jẹ́ kó mọ̀ pé kò sí tó ń jọ bẹ́ẹ̀ ibi tí ó ti mọ̀ ṣe nǹkan rẹ̀ nìyẹn níwọ̀n ìgbà tí ò bá ti fi ní ẹnikẹ́ni lára. Orúkọ tèmi ni Olúwatóyìn Yèyé Omídára ọmọ Olókun tí mo jẹ́ olórí Olókun fún ìpínlẹ̀ Kwara bákan náà tí mo jẹ́ secretary fún ìṣẹ̀ṣe ìpínlẹ̀ Kwara. Ní orí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ sí ìyá májòbàjẹ́ Yèyé Ọ̀ṣun májòbàjẹ́ ní Okolówó ní ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara State. Inú mi dùn lánàá tí wọ́n pe àwa méjèèjì papọ̀ tí ọ̀rọ̀ náà dẹ̀ lọ ní ìrọwọ́rọsẹ̀. Ní tí Mọ́gàjí Okolówó àti àwọn àfáà yẹn ṣe wọ́n lọ bá ìyá Ọ̀ṣun májòbàjẹ́ pé àwọn ò fẹ́ kí wọ́n di igbá ẹgbẹ́ mọ́ pàápàá jùlọ àwọn ò tiẹ̀ fẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ ní ìlú Ìlọrin. Ìdí ni wọ́n ṣe pé kábíyèsí ọba ìrìṣà gẹ́gẹ́ bí òfin tó ti wà ńlẹ̀ nínú àpapọ̀ ìṣẹ̀ṣe ìpínlẹ̀ Kwara gbogbo tó bá ṣẹlẹ̀ kí a má ṣe ní ìjà kí a fi tó àwọn ajàfún ẹ̀tọ́ ọmọ ènìyàn létí. Bẹ́ẹ̀ ni àwa náà gbé ìgbésẹ̀ náà ṣùgbọ́n bí wọ́n ṣe ní àwọn ò fẹ́ kí wọ́n mọ̀ ṣe ìṣẹ̀ṣe mọ́ àwọn ò tiẹ̀ fẹ́ rú nǹkan bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Kwara bẹ́ẹ̀ náà ni wọ́n rojọ́ ńgbà tí wọ́n dé ọ̀hún ṣùgbọ́n inú mi dùn tí àwọn ajàfún ẹ̀tọ́ ọmọ ènìyàn tí wọ́n sọ ọ̀rọ̀ tí wọ́n fi tí ó ń jẹ́ òfin yé wọn ní àná wípé kò sí ẹnikẹ́ni bó ṣe wù kó ní agbára tó nígbà tó bá ti jẹ́ pé ìpínlẹ̀ Nàìjíríà yìí la jọ wà tí òfin sì ń bẹ tí ó de kálukú kò sí ẹnì kankan tó lè ní kí ẹnì kankan má ṣe ẹ̀sìn kan níwọ̀n ìgbà tí ò bá ti mú ìpalára wá bá ẹnì kejì kò sí irú ìlú tí ó lè wù kó jẹ́ ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta ní àǹfààní láti ṣe ẹ̀sìn tó bá wù ú níbi tó bá ń gbé. Wọ́n tún jẹ́ kó yé wa lánàá wípé ẹnikẹ́ni ò gbọdọ̀ lóhùn lọ ń bá ẹnìkan fa wàhálà ẹni tó bá gbìyànjú ẹ̀ ọwọ́ òfin á tẹrú ẹni bẹ́ẹ̀ ìjìyà tó sì tọ́ wọn á fi jẹrú ẹni náà. Wọ́n bá wọn sọ̀rọ̀ tó pọ̀ lánàá pé kí wọ́n ti ọwọ́ ọmọ wọn bọṣọ inú mi dẹ̀ wá dùn wípé àwọn náà fi understanding gbà wípé n tí àwọn ò mọ̀ inú àwọn dùn pé wọ́n fi yí àwọn tó rọ́pọ̀lọpọ̀ àwọn ò tiẹ̀ mọ̀ wípé òfin báyìí wà nílẹ̀ ṣùgbọ́n bí àwọn ṣe ti wá gbọ́ yìí àwọn ti gbọ́ irú ẹ̀ ò sì ní ṣẹlẹ̀ mọ́. Wọ́n jẹ́ kí wọ́n mọ̀ wípé gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nínú ọ̀rọ̀ wọn pé kí ìyá Ọ̀ṣun májòbàjẹ́ tó bá fẹ́ ṣe tó bá jẹ́ òrìṣà kó kọrí sí ẹ̀yìn ìlú wọ́n jẹ́ kó mọ̀ pé kò sí tó ń jọ bẹ́ẹ̀ ibi tí ó ti mọ̀ ṣe nǹkan rẹ̀ nìyẹn níwọ̀n ìgbà tí ò bá ti fi ní ẹnikẹ́ni lára. Èyí ni nǹkan tí ó ṣẹlẹ̀. Mo tún wá fi àkókò ìrọ̀ ìjọba ìpínlẹ̀ Kwara ẹ jọ̀ọ́ torí Olódùmarè ẹ bá wa bá àwọn èèyàn àwọn mùsùlùmí sọ̀rọ̀ kí wọ́n jẹ́ kí kálukú máa ṣe nǹkan rẹ̀ ní ìrọwọ́rọsẹ̀ in tí ò bá yé wọn kí wọ́n jẹ́ kó yé wọn àti wípé in tí ọ̀rọ̀ wa kankan yìí ò ní ìpínlẹ̀ Kwara ẹ wo bí wàhálà ṣe ń ṣẹlẹ̀ nípa padà bandit àwọn tí wọ́n ń kidnap tí ẹ bá wò dáadáa kò síbi tí a ti lè ran ara lọ́wọ́ o àti pé àwọn tí wọ́n lọ ń fèsì àwọn pípù yìí nínú igbó tẹ bá wò dáadáa àwọn oníṣẹ̀ṣe lè tí wọ́n ń ṣe àwọn ọlọ́dẹ ṣó wá yẹ ká máa bára wa jà ibi tí a bá ti nílò lọ́wọ́ ara wa tá a ti wúlò fúnra wa ló yẹ ká máa wò kò yẹ ká máa bára wọn jà torí kò sẹ́ni tí ò ní ìwúlò títí ẹ jẹ́ kí a jọ dojú kan tó kógun jà wá nípínlẹ̀ Kwara ẹ má jà máa kọjú ìjà síra wa ká má gbógun tira wa lórí ọ̀rọ̀ tí ò nídìí Olódùmarè nìkan ló lẹ̀sìn òun ni kálukú sì ń dojú ọ̀rọ̀ rẹ̀ kọ ká f'Olódùmarè lẹ̀ kó yanjú nǹkan ọba tó dá wa láwọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ó ti yẹ kẹ́ mọ̀ wípé ọ̀tọ̀ọ̀tọ̀ náà ló mọ̀ pa wùwà ọ̀tọ̀ọ̀tọ̀ lá sì ṣe nǹkan ọba tó sì rọ ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta kalẹ̀ ó mọ ohun tó ń ṣe o ẹ jọ̀ọ́ má jẹ́ ká máa fi àìmọ̀kànmọ̀kàn àìní òye tó ká máa wá fi dà nǹkan rú inú mi dùn àbí ìfẹ́ inú so inú mi dùn tó yẹ pé bí wọ́n ṣe bá wa sọ àwọn náà sì gbọ́ lágbọ̀ọ́yé kódà pẹ̀lú ìrọ̀rùn àti la fi kúrò níbẹ̀ lánàá tí wọ́n sì kíra wọn kábíyèsí ọba àrìṣà gan pẹ̀lú àáfàá yìí wọ́n tún bára wọn sọ̀rọ̀ dáadáa tí kò sí tó jẹ mọ́ à ń bára ẹni jà so ẹ jọ̀ọ́ tá bá ti nírú understanding báyìí ẹ rí i pé kò ní sí wàhálà mọ́ ìtẹ̀síwájú gan bá ìpínlẹ̀ Kwara ẹ jọ̀ọ́ èyí tí mo rò pé á dà ká dojúkọ nìyẹn orúkọ mi lẹ́ẹ̀kan sí Yèyé Omídára ọmọ Olókun
tí mo jẹ́ olórí ológun fún ìpínlẹ̀ Kwara, bákan náà tí mo tún jẹ́ secretary fún ìṣẹ̀ṣe ìpínlẹ̀ Kwara. Ẹ ṣeun. Tó ní ìpèníjà kan lórí ẹlẹ́sìn pé wọ́n wá dá ẹlẹ́sìn ìṣẹ̀ṣe kan, irú ẹlẹ́sìn tó bá léwu kó jẹ́, ẹ lè pèsè orí nọ́mbà yìí 080-0000-2233 tàbí 070-78-35-36-9240 lẹ́ẹ̀kan sí 080-0000-2233 070-78-36-9240. Ẹ ṣeun. ní Ọbalówù Ọmọ́táyọ̀ Jagun tí gbogbo ayé mọ̀ sí Ọbarìṣà ti ìpínlẹ̀ Kwara. Nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní agbègbè Oko Olówó ni nǹkan yẹn ti ṣẹlẹ̀, nípa ọ̀rọ̀ Ìyá Ọ̀ṣun Májẹ̀ọ́bàjẹ́ Olórìṣà tí àwọn bàbá Mágàjí àti àwọn àáfàá kan dìde sí pé àwọn ò fẹ́ kí wọ́n ṣe nǹkan tó jẹ́ mọ́ nǹkan ìbílẹ̀ ní agbègbè àwọn. Èyí ni ó wá mú wa ká gbéra, a wá lọ bá àwọn elétò òfin. Ìgbà tá a dọ́dọ̀ àwọn elétò òfin, wọ́n ti bá wa sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Wọ́n wá fẹ́ fi àsìkò yìí kí gbogbo àwọn àáfàá tí wọ́n dìde wá àti àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tí wọ́n dìde wá. Mo kí yín, ẹ ní dààmú, ojú ò ní tì yín. Gẹ́gẹ́ bí n tí wọ́n bá wa sọ ní ọ́fíìsì àwọn human rights, n tí ò yé ẹnì kíní wọ́n ti fi yé, n tí ò yé ẹnì kejì wọ́n ti fi yé. Ìjọba ti jẹ́ ó yé wa pé gbogbo kálukú ló lẹ́tọ̀ọ́ láti ṣe nǹkan tó bá tọ́ tó yẹ nínú ilé rẹ̀. Ẹ̀sìn kan ò sí pé ẹ̀sìn kan borí ẹ̀sìn kan, kò sì sí àṣẹ fún ẹlẹ́sìn kan kó lọ dí ẹlẹ́sìn kejì lọ́wọ́. Àwọn nǹkan tí wọ́n bá wa sọ ni àwọn nǹkan wọ̀nyí. Èmi náà wá ń fi àsìkò yìí kìlọ̀ fún àwọn ọmọ olórìṣà ní àpapọ̀ ìṣẹ̀ṣe Kwara. Wọ́n wà níbi gbogbo ibi tí wọ́n bá ti ní challenges àbí wọ́n bá ní àtakò, kí wọ́n má jà torí ọ̀rọ̀ ìjà. Èèyàn ò lè sọ pé báyìí ni yóò dé dúró, èèyàn ò lè sọ pé báyìí ni yóò dé mọ́. So kí wọ́n má jà, kí wọ́n já ṣe bá a ṣe ṣe yìí ní ìtùnbí ìnùbí, ní ìtí jẹ́ ìwà ọmọlúàbí la fẹ́ kí gbogbo olórìṣà ó máa wò, gẹ́gẹ́ bí àwọn àáfàá náà ṣe hùwà ọmọlúàbí pẹ̀lú wa lánàá. Ojú ò ní tì yín.